ọlọ́jọ́ ìbí ọdún èyí sojú ẹ̀mí yẹ àbá ẹ̀ dúpẹ́. ọdún èyí sojú ẹ̀mí rẹ̀ wọ́n ṣe mí sí. Mr. Afọláyàn máa jó máa yan Ọláwọlé Ọláwọlé ẹ lónìí ọjọ́ ìbí ẹ ó ti dayọ̀ àbá ẹ̀ dúpẹ́ wàá ṣe mí sí. ọdún èyí sojú ẹ̀mí rẹ̀ wọ́n ṣe mí sí. àpáta dé àpáta para ewì dé ojúmọ́ tó mọ́ ó yálé olóríire ó yálé alálùbáríkà àtàtà ọ̀nìyàn olóríire tí mo rí tí mo fẹ́ kí tó gba yé orí o. Mr. Afọláyàn Dayọ̀ Kọ́láwọlé ìwọ rọra máa gbẹ́sẹ̀ kó máa yan fanda òní lọ́dún rẹ ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún oyin mọ́ tiẹ̀ ní afárá o èkó ló mọ́ tiẹ̀ ní apá ejò lámọ́ tiẹ̀ lálárèrè ó ti dayọ̀ fún ọ lónìí ìwọ ti Kọ́láwọlé adùnbárìn láwùjọ akọ adùnbárìn mátòṣì kì í bẹ́ẹ̀ nìkan jà gbogbo ẹ̀dá ní kó mọ́ra ó níláárí ó níwàárí ó níwà tútù bí àdàbà ọlọ́jọ́ òbí o okú ọdún ọjọ́ ìbí rẹ tòní o ọmọ ìpẹ́ àjò nípínlẹ̀ Kwara èmi moríkì ilé bàbá tó bí ọlọ́mọ ilẹ̀ o ọmọ ìpẹ́ àjò ọmọ oyè orí ọ̀tá ọmọ arójòde yàwó ládé ọkọ mi oge ọmọ oyè tó róge nígbó ńlá ni ní ọkọ mi ajíkọ́lá oníran oyè ọmọ àfíjú eréko ọkọ mi oníran oyè ọmọ agẹmọ tó ti kékeré kọlá yíyan òpìtàn kan ò sọ wípé wọ́n kówó royè lẹ́dùú òpìtàn kan ò sọ wípé wọ́n kówó royè nípele ìpè ní ọkọ mi kẹlù ó pẹ́ o ohun abápẹ́ni sí níyẹnì ẹnì pé kò pè ní kówó royè nípele tílé bá san mí máa kúkú tẹ̀yà lóde máa gbọ́ dídùn ẹnu mi olóríire alálùbáríkà ẹ̀dá ẹni ọmọ òjò pa mí òjò pèrè òjò kúkú pẹ́ wà ara mi dànù òjò tó kọ́kọ́ mi ṣe ló bẹ̀ wá kú ọmọ agẹmọ́ ti kékeré pọ̀ láyàn ọkọ mi ò ọmọ yọkọtọ ní kó àjìfà bàbá mi ò jìfà mọ́ inú rẹ̀ wá kú pẹlẹbẹ ọmọ asọdójìlé ọmọ asọjẹ́dìgboro ọmọ asàkìtàndínlé ọjà ó sọdún èyí wàá ṣèmí yìí sí lágbára lọ́wọ́ ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu bá mi onínúure bó bá ti ń lọre ló máa bọ̀ ọ́re àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run láyé tí wọ́n wá òní bá wọn táwọ́ ná òní tàràkà òní wàkísà kẹ́yìn aṣọ ìwọ òní bá wọn fòṣù lòdà okú ọdún ogún yèdùn o bọ́dún bá ń dún ẹni tọ́dún dùn fún àmọ́ yọ mi ọdún á máa dùn fún ọ ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò happy birthday to you sir and we all wish you long life and prosperity. Esther ọmọ Àjàyí ló ní kí n máa kíyọ ló ní kí n máa kéwì fún ọ àpátẹ́wì lèmi ń jẹ́ ẹ lè pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 àpáta pàrẹwì mo gbéra ó dìbí tá a forí mi sọlẹ̀ sí. Mr. Afọláyàn máa jó máa yan Ọláwọlé Ọláwọlé ẹ lónìí ọjọ́ ìbí ẹ ó ti dayọ̀ àbá ẹ dúpẹ́ wàá ṣe mí sí. ọdún èyí sojú ẹ̀mí rẹ̀ wọ́n ṣe mí sí.